Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, àkànní ká sáré fún yín ní update eléyìí nípa kábíyèsí aláàfin Ọ̀wọ́-adé Ẹlẹ́wù-ẹ̀tù àti kábíyèsí Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa ọmọ Yorùbá láìkè ká máa fẹ́ nǹkan lójú níbi meeting tí wọ́n tún lọ ní Àbújá àti rí pé àwọn kan ti ń gbé sọ yìí káàkiri orí social media wípé aláàfin kò kí Ọ̀ọ̀ni, Ọ̀ọ̀ni kò kí aláàfin. So gbogbo àwọn nǹkan yìí ẹ má jẹ́ ká máa spread ẹ̀ mọ́ àsọmọ Yorùbá. Mo fẹ́ fi yé yín wípé kábíyèsí aláàfin àti kábíyèsí Ọ̀nìrìṣà wọ́n kíra wọn dáadáa, wọ́n dẹ̀ ṣe dáadáa síra wọn. So nínú fídíò yìí ẹ gbọ́ bí àwọn méjèèjì bí wọ́n ṣe sọ̀rọ̀ tí wọ́n ṣe kíra wọn gẹ́gẹ́ bí àwọn olórí ọba nílẹ̀ Yorùbá. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo bí wọ́n ṣe kíra wọn. Ẹ má jẹ́ káwọn èèyàn máa spread rumor káàkiri ní òṣèlú. Bí àràbà sọ ní gbó sígbó ti jù á mì. Bá àràbà sọ ní gbó sígbó ti jù á mì. Adé ní mo ní ojú. Àràgàgà ní gbowó ojú mọ́lẹ̀. Túndé òwú ní jẹ́ ẹ̀rí ọ̀dọ́ tayakẹ́yẹ nínú oko. Orí pípẹ́ lórí oko. Lásán lọ́rùn lájẹ̀wà. Àkútà pa kété. Òrù gẹ́gẹ́ bí ìgbọ̀dọ̀. Bí bá kó orí sẹ́kù. Ìdí sọ̀rọ̀ mọ́ òkú dàsẹ́. Ọwọ́ adé òní kúléwé kàngẹrẹ ọ̀sà ìdárúgbò kàngẹrẹ kúdàpọ̀ ọlọ́kan nípa ńláńlá ní ṣubú ìrúra wọn nípa fún bàbá láíláí bàbá àgbàlagbà ọwọ́ adé tó ọba là kó kú mọ́ wọ́n ní bàbá láíláí òjò bàbá àgbàlagbà adélẹ́yẹ arìnrìnlẹ́yẹ lẹ́yẹ. ìdá àwùnú ló bò dùrú bàbá àdòwú àwọn olóòlù òdùrú náà ni ẹ̀sọ́ kó dé ní mẹ́rẹ́ ẹ̀kẹ́jì ọ̀wẹ̀wẹ̀ ìyá àdòwú àwọn olóòlù òdùrú náà ni ẹlẹ́kẹ̀ẹ́ta gẹ̀ẹ́nì tòwú gẹ́gẹ́ bàbá wa bí ìdòwú ìbejì là àkọ́kọ́ bí bàbá wa bí ìbejì wọ́n pè ìdílé ará àsokùn bàbá bímọ ní London wọ́n pè ìdílé ará àsokùn bàbá bímọ ní Òwu gan wọ́n sọ pé ìdílé ará àsokùn ìlú ọwọ́ ní ìsopọ̀ ń wà ìsopọ̀ ń fẹ́ láyé di Ọ̀yọ́ ìmọ̀ fi sọ pé ọ̀nà àkábàbọ̀ ọ̀nà sókùn ọ̀nà sókùn bàbọ̀ ọba ìpàdé kábíyèsí fún bàbá yèyé Àkànní òòṣà. bí ẹ lówù ẹ lèrè o. Adẹ̀ríbi tí aláàfin ọba ikú bàbá yèyé kádépẹ́ lórí kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kó jẹ́ kó pẹ́ bí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè wa àná former president Olúṣẹ́gun Ọbásanjọ́ Òkìkí Ọlárẹ̀mú. So gbogbo àwọn update yìí ni a máa mú wá fún yín lórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo àwọn update tá a máa mú wá kò kí ń ṣe fake bó bá ti ṣẹlẹ̀ náà ni a sì máa sọ. So ẹni tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa share. So we love you all. Thanks for watching.